Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alágbára, adúpẹ́ o. Mo lérò pé ẹ ti ń gbádùn gbogbo bá ti ṣe mú wá fún yín lórí ètò yìí lónìí. Mo sọ lẹ́ẹ̀kan gbà tá máa bẹ̀rẹ̀, mo ní nǹkan ńlá kan wà tó wà nípamọ́ tí mo fẹ́ tá fẹ́ fi parí ètò yìí, tá fẹ́ fi kásẹ̀ ètò náà lẹ̀. Mo sì fẹ́ kí gbogbo wa pátápátá ká jẹ àǹfààní ẹ̀. Òun náà rèé o, àǹfààní ló wọlé tọ̀ gbogbo wa wá yìí o. Ìyàwó ilé, bàbá ilé, obìnrin ilé, ọmọdé ilé, gbogbo wa pátápátá àǹfààní yìí ò gbọdọ̀ fò wá ru. Tábà tẹ ẹ̀rọbìnrin kan bẹ̀ tó yẹ pé kí ló wá kù kí mo fẹ́ ṣe, bó mo ṣe fẹ́ ṣe é báyìí o, mo nílò tí ó mọ̀ pawó wọlé fún mi o, bó mo ṣe fẹ́ àǹfààní rèé, ẹ má wulẹ̀ béèrè ìbéèrè jù. Ẹ jẹ́ kí a ti ẹnu àwọn ẹni tí wọ́n gbé àǹfààní ìkalẹ̀ àti ẹnu wọn gbọ́ oríṣiríṣi àǹfààní tó wà fún wa lórí ohun tí wọ́n gbé kalẹ̀ fún wa lẹ́yìn àìpẹ́ yìí tí ó máa ṣẹlẹ̀ láìpẹ́ yìí. Báyìí ara lẹ bá mi kí àwọn àlejò mi káàbọ̀ sórí ètò lákọ̀ọ́kọ́. Mo kì í káàbọ̀ ṣe dáadáa lẹ́dẹ́ sá o, ṣe dáadáa lẹ́dẹ́ sá o. Ẹ ṣeun o, ẹ kú iṣẹ́ ìlú o, agbára Ọlọ́run ọmọ fún yín ṣe o. Torí mo rí pé gbogbo bẹ́ẹ̀ ṣe gbé kalẹ̀ náà nítorí àǹfààní gbogbo àwọn aráàlú náà ni. Ẹ ṣeun, kí yóò tó nípa tẹ̀síwájú ẹ bá ń dárúkọ yín fún àwọn ọ̀rẹ́. Orúkọ tèmi ni Ọ̀gbẹ́ni Sanmi Akíndípẹ̀. Bí o mọ̀ bóyá àwọn èèyàn máa ń fi Ọ̀gbẹ́ni sórúkọ wọn jù máa ń fi Ọ̀gbẹ́ni sí. Wọ́n máa ń fi sí àǹfààní wà. Àwọn dáàdì wa ń kọ́. Ọmọ ọba Fálóhùn Adédoyin Olúyẹmí. Olúwa ṣeun, ẹ káàbọ̀ sórí ètò. Mo sọ náà, mo ní fún àǹfààní gbogbo wa ní ètò tẹ́ gbé kalẹ̀ yìí o. Kí ni ètò náà? Ta ló wà fún? Kí ni àǹfààní tó wà nídìí? Ẹ ṣe olóòtú, ètò tí a gbé kalẹ̀ yìí a ti wá sọ̀rọ̀ ẹ̀ lórí ètò yìí tẹ́lẹ̀. A kò wá rán àwọn èèyàn wa létí nítorí wípé tá a bá tò gbogbo ètò náà tí àwọn èèyàn bá mọ̀, àwa nìkan náà ni torí ẹ̀ la ṣe wá sórí ètò yìí. Eléyìí jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà. This is the 6th annual one. Eléyìí jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà. Ọdọọdún la máa ń ṣe ètò náà. Ètò yìí á gbé kalẹ̀ láti ran àwọn ènìyàn lọ́wọ́ nípa ìṣúná owó wọn, nípa ìgbéyàwó wọn, nípa bí ìlera ara wọn náà ṣe ń lọ sí, àti oríṣiríṣi àwọn ọ̀nà tá a lè fi gbà ràn wọ́n lọ́wọ́. Ìdí tá a dẹ̀ ṣe gbé ètò yìí kalẹ̀ ni wípé irú àwọn ètò báyìí a gbé wọn kalẹ̀ láti ran àwọn ará ìlú lọ́wọ́, pàápàá jùlọ tí àwa tí a ti rí ìrànlọ́wọ́ tí a ò bá gbárùkù ti àwọn tó kù ká ràn wọ́n lọ́wọ́. Ìrànlọ́wọ́ tá a wá rò bá ti rí yẹn ó lè di nǹkan míì. Gbogbo ètò yìí náà ó ti tò ó lẹ̀ láti 27th to 30th of August ni ìpàgọ́ yìí ti máa bẹ̀rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìdánilẹ́kọ̀ọ́ ló máa ṣẹlẹ̀ lórí ìṣúná owó wa, lórí bísínẹ́sì wa, bá a ṣe ń ṣe owó, pàápàá jùlọ náà lórí ìgbéyàwó wa, ọ̀rọ̀ ìlera wa, gbogbo ẹ̀ la máa mú lẹ́yọ kọ̀ọ̀kan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn ló ń bọ̀ láti òkè òkun àti láti ilẹ̀ yìí. Mo fẹ́ jẹ́ ká túyáyá ká túyàyà ká wá sí ìpàgọ́ náà. Mo mọ̀ ó pé ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló dé wá. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Tó kí n tún béèrè lọ́wọ́ ọmọọba Fálóhùn wípé tí n bá wo gbogbo bóyá àwọn àǹfààní tó wà nígbà tí wọ́n kọ sílẹ̀, financial ni o, ní ètò ìṣúwó owó ni o, marital ni o, academic ni o, health ni o, àti bẹ́ẹ̀ lọ. Irúfẹ́ àwọn èèyàn wo gan la ń retí kí wọ́n tún yáyá kí wọ́n jáde wá fún ètò yìí? Ẹ ṣe olóòtú. Gbogbo ènìyàn ni a pè sí ibi ìpàgọ́ yìí nítorí pé gbogbo ènìyàn ni ó máa jẹ àǹfààní. Ọmọdé, àgbà, obìnrin, ọkùnrin, akẹ́kọ̀ọ́, oníṣẹ́ ọwọ́, ẹni tí ó tẹ̀ pé wọ́n gbà sí iṣẹ́ náà ni. Torí a máa wo business, a dẹ̀ tún máa wo career. Business ni wípé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ fún ara wọn, tó ń fi ọwọ́ ara wọn ṣiṣẹ́, yálà bóyá iṣẹ́ ọwọ́ tàbí iṣẹ́ ọpọlọ, because a ní products, a ní services.
then àwọn tí wọ́n gbà síṣẹ́ náà láti ṣiṣẹ́ fún olùdáṣẹ́lẹ̀ ìyẹn ni career. So bí wọ́n ṣe lè gòkè nínú career wọn gbogbo ẹ̀ náà ni a máa sọ fún wọn. Tá bá tún wá wò marital and relationship wise, àwọn tí wọ́n ti gbéyàwó tàbí tí wọ́n ti fẹ́yàwó, married and unmarried. So bóyá o ti marry ni o tàbí o ti marry o, àwọn ẹ̀kọ́ wà fún àwọn tí wọ́n ti marry. Fún àpẹẹrẹ, ẹ̀kọ́ fún àwọn tí wọ́n ti marry, a máa kọ́ wọn bí wọ́n ṣe lè jẹ́ kí olólùfẹ́ wọn kó lẹ̀ mọ́ wọn pẹ́kípẹ́kí. Mo like pàtì yẹn. Fún àwọn tí wọn ò tí ì marry, tó yẹ pé àwọn omidan àwọn guys, ladies, bẹ́ẹ̀ like that, bí wọ́n ṣe lè mú ẹni how to marry the right person. Ẹni tó yẹ pé Ọlọ́run ti pèsè fún wọn, tó yẹ pé wọ́n ní ṣìgbé, wọ́n ní gbégbélégún. Ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣì marry. Wọ́n marry tán á wá di yam pepper scatter. Ló bá tán iṣu atayanyan. Bẹ́ẹ̀ ni o, ẹ ṣe tẹ bá mi túmọ̀ ẹ̀. Òótọ́ ọ̀rọ̀ lẹ sọ. So oríṣiríṣi àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ yẹn ni a máa kọ́ wọn. So a ní breakaway session tó yẹ pé tó bá ti di time marriage, àwọn tó marry a máa kó wọn sẹ́gbẹ̀ẹ́ kan, àwọn tí wọ́n ti marry a máa kó wọn sẹ́gbẹ̀ẹ́ kan. Ọmọdé gan lè wà tó yá máa ní children session. Academic náà wà bẹ́ẹ̀. Yes, academics, health, gbogbo ẹ̀ pátápátá ni it's an all encompassing program. Ètò tí a ti gbé kalẹ̀ tó kún náà ni gbogbo aspect life ni a máa touch. Gẹ́gẹ́ bí àwọn ti ṣe kọ́kọ́ sọ lọ́la nǹkankan, wọ́n ní ìkẹfà ẹ̀rẹ́ tí tẹ́tù fẹ́ ṣe lọ́dún, ẹ ti ń ṣe bọ̀ láti bí ọdún 6 sẹ́yìn. Eléyìí tó wá jẹ́ kẹfà yìí, kí n béèrè pé àwọn tẹ́ ti ṣe sẹ́yìn náà, ṣé àtúrà àwọn náà tó yẹ pé àwọn náà tún lè sọ pé mo wà ní ìta kọ́kọ́ bẹ̀rẹ̀ àbí mo wà ní kìí nǹkan báyìí ni màmá ṣáàrí bíi testimony session táwọn yẹn náà wọ pé adúrú benefit táwọn ẹni gbà lé. ìgbàlẹ́nu yín bẹ̀ yẹn ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo ò bá wọn bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Àárín ni mo ti bá wọn bẹ̀rẹ̀, àti wípé èyí tó ń ṣe kẹ́yìn ni mo ti join wọn. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, mo ò tí ì recover ní ìdàṣe kọjá. Àwọn èèyàn tí wọ́n wá sí ibi ìpàgọ́ yìí tí ó kọjá náà, wọ́n sì ń pè wípé ìgbà wo ní àwọn èèyàn wá láti Port Harcourt, àwọn èèyàn wá láti ilẹ̀ Anambra, from far distant places. So bóyá o wà lọ́ṣun state ni o, àbò wà ní Ògùn ni o, àbí Ìbàdàn, ìpàgọ́ ni, àti wípé a sanwó wọlé. Ẹni tó bá ń bọ̀ ọ̀fẹ́ ni o, ẹni bá fẹ́ mọ gbogbo nǹkan. Jíjẹ mímu, a tún jẹ wọn ọ̀fẹ́. a máa camp ní, so accommodation ọ̀fẹ́, everything ọ̀fẹ́. A tún gbalẹ̀ ọ̀fẹ́. Bẹ́ẹ̀ ni o. Fún ọjọ́ mẹ́ta yẹn gbáko. Àti pé àwọn tó bá wà nílùú Èkó gan pàápàá, transportation náà ọ̀fẹ́ ni. Ṣùgbọ́n wọ́n ní láti tètè forúkọ sílẹ̀. Báwo ni ọ̀nà wo ni wọ́n lè ṣe fi orúkọ sílẹ̀ lẹ́yìn láìpẹ́? Ọ̀nà tí wọ́n lè gbà forúkọ sílẹ̀ ni wọ́n lè lọ sí orí ẹ̀rọ ayélujára www.exploitarmy.org àbí www.exploitarmyforchrist.org. Torí pé a ó máa ní àkókò láti gbàdúrà. Àdúrà ló ń gbà. Agbára kì í gbà. Gbogbo nǹkan tá a ó máa ṣe yẹn náà, àkókò àdúrà wà, àkókò ọ̀rọ̀ Ọlọ́run náà ó tún wà. So gbogbo ẹ̀ la ó máa gbé yẹ̀wò. Gbogbo ẹ̀ ní gbogbo báwọn tẹ̀ ṣe sọ òyìnbó yẹn ní all encompassing. Gbogbo ẹ̀ ló kọ́ pọ̀ mọ́ra tí ó sì pé pérépéré. tó ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Kí n tún béèrè pé ẹ dárúkọ àwòrán àwọn àǹfààní táwọn èèyàn máa jẹ pé ọ̀rọ̀ ìlera náà wà ńbẹ̀, èyí health, bí ìgbà téèyàn bá fúnyàn lórí jù, bí àwọn nǹkan wo ni kí a máa retí lórí ti health segment yẹn. Ok, ẹ ṣe olóòtú. Ẹ rí i pé ẹlòmíì ó ní vision, ó ní agbára láti tẹ̀lé vision yẹn, ṣùgbọ́n ibi tó ti ń lé vision yẹn, àìlera wa bá kọlù, kò wá ní lè tẹ̀lé ìran yẹn gẹ́gẹ́ bó ṣe lè tẹ̀lé, kò dẹ̀ yọ ẹnì kankan lẹ̀. So a máa sọ fún àwọn èèyàn
àwọn oúnjẹ tí wọ́n lè máa jẹ láti fi lè ran ìlera wọn lọ́wọ́ because ẹ bá wò ó dáadáa ẹ rí i pé oríṣiríṣi èèyàn ni wọ́n ń bá ìlera kan àbí àìlera kan jà health issues ó wà around ó pọ̀ gan lóríṣiríṣi àwa rí i pé oúnjẹ tí àwọn èèyàn ń jẹ òun ló ń fa àìlera fún wọn so a máa kọ́ wọn oúnjẹ tí wọ́n máa jẹ àti tí wọ́n ò ní jẹ láti rí i pé àgọ́ ara ó ṣiṣẹ́ dáadáa bẹ́ẹ̀ ni òdòdó ẹ tún sọ síbẹ̀ pé a máa sọ bá ṣe lè dènà de àwọn àrùn kan bíi cancer diabetes high blood pressure. ẹ jẹ́ sáré sọ eléyìí ọ̀pọ̀lọpọ̀ tí nǹkan bá ti ṣe báyìí orí fífọ́ ó ti lo oògùn ara ríro ó ti lo oògùn àwọn oògùn yìí kẹ̀dẹ̀rẹ̀ wọ́n ní àwọn àléébù àwọn jàǹbá tí wọ́n ṣe nínú àgọ́ ara side tí olóyìnbó pè ní side effect so and World Health Organization dẹ̀ ń képe tán fáwọn èèyàn yìí pé kò ń ṣe nílò oògùn ẹlòmíì ti di dókítà ara. lára nǹkan táwọn máa kọ́ àwọn èèyàn níbẹ̀ bí a ṣe lè handle pain naturally tí orí bá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé ká fún ọ ní tip ẹ jẹ́ kàn sọ ilé tí orí bá ń fọ́yàn tí ẹ bá kàn ra fọwọ́ kan ibi báyìí tí ẹ massage báyìí tí ẹ massage láìpẹ́ within few minutes orí fífọ́ yà lọ. what you have just done ni wípé ẹ massage muscle tí ó fẹ́ lọ sùn so by massaging it ó máa jí wípé kí ló ń ṣe mí so tí ẹ̀jẹ̀ ò bá fẹ́ flow dáadáa ẹ̀jẹ̀ á lè flow á lè wọlé síbẹ̀ ó ṣeé ṣe gan-an pé téèyàn bá ṣe ó máa yá tó bá ti yá ara ẹ ti wà refreshed á pick up láti bẹ̀. tí ò bá wá mọ̀ ẹ́ tó lọ gbé nǹkan lura a ti máa dákun nǹkan míì lágọ̀ọ́ ara tá a kò lè fọwọ́ lásán ṣe. ọ̀pọ̀lọpọ̀ dókítà ni ó wà níkàlẹ̀ lọ́jọ́ tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ la ó máa mẹ́nubà la ó máa sọ ọ̀fẹ́ dẹ̀ ni gbogbo ẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n bá ti rẹ́gísítà yẹn ẹ má wàá gbàgbé ti rẹ́gísítà náà la wá àwọn tó bá ti rẹ́gísítà yẹn la máa ti pílánù ibi tó máa sùn sí oúnjẹ tó máa jẹ torí wípé a ò lè gbà ju 250 people lọ bẹ́ẹ̀ ni torí afẹ́fọ́n sùn dáadáa báwo yẹn bá wá ya dé wá ń kọ́ kí láwọn ṣe báyìí. torí ẹ̀gbọ́n náà gbèsè torí mo tètè dé mo rí gbà mo pẹ́ lẹ́yìn àánú ṣe ní ìyá àánú ṣe wọ́n. wọ́n tún lè pè wá sí 08091421996 08091421996 bóyá kí n tún pè báyìí 08091421996. ṣeun lọ́pọ̀lọpọ̀ kí n béèrè lọ́wọ́ ọmọọba Fálóhùn pé ẹ tún yànnàná àwọn ọjọ́ tí ìpàgọ́ yìí yóò bẹ̀rẹ̀ àti ẹ sọ̀rọ̀ nípa ibi tí àwọn mọ́tò ti wà táwọn èèyàn tún lè àwọn tó bá wà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ibi tí mọ́tò tí ó ti gbé wọn dé ẹ bá mi ṣàlàyé ọjọ́ tí ó bẹ̀rẹ̀ ibi tí ó ti máa ṣẹlẹ̀ àti ibi tí àwọn èèyàn ti wọ mọ́tò. máa bọ̀. ní ọjọ́ Thursday tí ìpàgọ́ yẹn máa bẹ̀rẹ̀. ọjọ́ Thursday on the 27th Thursday tí ń bọ̀ yìí ni o tó kọ̀ sẹ́kàn yìí o tó ń bọ̀ yìí ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí Thursday tó kẹ́yìn ní oṣù August yìí. bẹ́ẹ̀ ni tí ọjọ́ Thursday yẹn bọ́ọ̀sì máa wà ní Abúlé Ẹ̀gbá ó máa gbéra láti Abúlé Ẹ̀gbá á dúró ní Ìyànà Pàjá a tún gbá àwọn èèyàn á dúró ní Ìkẹjà yóò kúrò ní Abúlé Ẹ̀gbá báyìí. ó máa kúrò lábúlé Ẹ̀gbá ní aago 2 yóò débẹ̀ láago mi. ó máa ti wà níkàlẹ̀ láti bí aago 1 sí aago 1:30. yóò kúrò bẹ́ẹ̀ láago 2 ní aago gẹ́lẹ́ tí aago 2 ọkọ̀ inú àrè o tó bá ti ṣí ilẹ̀kùn ti tì tí ó máa gbéyàn ní Abúlé Ẹ̀gbá Ìyànà Pàjá yóò dúró gbéyàn náà ní Ìyànà Pàjá àwọn tá máa gbé ní Ìyànà Pàjá wọn á ti dúró sílẹ̀ tó bá kò sí pé ó máa dúró pẹ́pẹ́pẹ́ ní Ìyànà Pàjá tó bá ṣe ń dé Ìyànà Pàjá báyìí wọn bá àwọn èèyàn tó bá ń bẹ̀ yóò kó wọn á tún dúró ní Ìkẹjà
àwọn tó bá ń bẹ̀ Níkẹjà bus stop along bẹ́ẹ̀ ni àtúkọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ àtúkọ̀ àwọn èèyàn ní Ládìpọ̀ Òṣòdì ṣe mọ́ gbẹ́ fọkàn má bá lọ lẹ́yìn Ṣógúnlẹ̀ àwa ti kọjá Ṣógúnlẹ̀ ní Ládìpọ̀ Òṣòdì yóò tún káwọn èèyàn náà lẹ́yìn yẹn a tún wá dúró ní Òṣòdì gangan ẹ mọ̀ pé Bàrígà ni a tún dáhùn yàn Bàrígà ni venue so àwa gbàbẹ̀ ó di Bàrígà nìyẹn. on the 27 Thursday tó ń bọ̀ yìí ní dédé aago kan. èèyàn dẹ̀ lè wá fúnra ẹ̀ ó lè wọ mọ́tò Bàrígà ń bẹ̀rẹ̀ ní Faith Plaza 1 CMS Road ní ibi tá a ti máa ṣe. ṣùgbọ́n kí n tẹ̀ kẹtẹ̀ gbogbo eléyìí tá à ń sọ yìí náà àkọ́kọ́ ìgbésẹ̀ àkọ́kọ́ tí wọ́n ó gbé ni pé kí wọ́n rẹ́gísítà. wọ́n ní láti rẹ́gísítà. ẹni tí ò bá rẹ́gísítà tí wọn orúkọ ẹ̀ ò bá ti sí lọ́dọ̀ yín kò lè láǹfààní àti. torí bẹ́ẹ̀ díẹ̀ àti oúnjẹ tó máa jẹ kò ní sí ọ̀tọ̀ ni kò sí bá a ṣe máa pèsè ẹ̀ sílẹ̀. bí a ṣe ń bá yín sọ̀rọ̀ yẹn bẹ̀rẹ̀ sí Google àbí kẹ́ ẹ lọ sórí www.army.org tàbí exploitarmyforchrist.org méjèèjì lẹ́gbàjà síbẹ̀. exploitarmy.org tàbí www.exploitarmyforchrist.org ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ tó àwọn aráalé wọn ò ní àǹfààní láti tètè lọ forúkọ sílẹ̀ àwọn tó wà ní àwọn ibi tó jìnnà náà wọ́n lè forúkọ sílẹ̀ láti gbogbo ibi tí wọ́n bá wà tí wọ́n bá sì ti forúkọ lẹ̀ ṣé tí wọ́n bá forúkọ lẹ̀ yẹn ṣe máa dá wọn lóhùn padà pé wọ́n ti gbà wọ́n wọlé. tó bá ti forúkọ lẹ̀ ẹnìkan ti dúró tó máa pè wọ́n ẹni á ti pè wọ́n pé ṣé ẹ̀ ń bọ̀ lóòótọ́ abẹ́ ń mú wa ṣe é ni mú í ṣe o ẹ̀ ń bọ̀ o à ń bọ̀ ni o ok tó bá ti wá sọ pé àwọn ń bọ̀ á kọ̀ǹfàmù a ṣètò bẹ́ẹ̀dì a ṣètò oúnjẹ wọn tíkẹ́ẹ̀tì wọn tó máa fi gbogbo tíkẹ́ẹ̀tì wọn. gbogbo ètò ti tò. ètò ti tò ọkọ̀ náà ẹ má jẹ́ òṣìṣẹ́ má jẹ́ káǹfààní ìfòyín wo òun là ń sọ tí kí yóò sì yé gbogbo wa pátápátá fóònù nọ́mbà yẹn kẹ́ bá ń fi ilẹ̀ lẹ́ẹ̀kan sí kó tó di pé àmọ́ wá sí ìdánidúró. 080 91 1996. lọ́pọ̀lọpọ̀ orúkọ ètò yìí ni ẹ bá ń dárúkọ ètò yìí gbọ́dọ̀ fáwọn èèyàn. The theme of the program is Carriers of God's Presence. a mọ̀ wípé ẹni tó bá lọ sí orí wẹ́bsáìtì yẹn gbogbo nǹkan tá a sọ yìí gbogbo nǹkan tẹ́ fẹ́ béèrè gbogbo nǹkan tá a ti sọ gbogbo ẹ̀ lẹ́ máa bá níbẹ̀ àbí tẹ́ bá ti pé àwọn nọ́mbà tí ẹ sọ yẹn gbogbo ni wọ́n máa bá ń bẹ̀. tó ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ tí ẹ jẹ́ wa lórí ètò mo sì lérò pé gbogbo èròǹgbà yín lórí ètò yìí tí ẹ gbé kalẹ̀ lórí ìpàgọ́ yìí gbogbo ẹ̀ náà ni ó wá sí ìmúṣẹ lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ àmín ẹ ṣeun. iléeṣẹ́ yín ò ní jóná. àmín o lágbára Ọlọ́run káwọn èèyàn gbé ọkọ mọ́sán-án sí ẹ ṣeun. tó ẹ̀yin aráalé òun náà láti gbọ́ yìí o kò lérò pé tí ń bá wa bọ̀ bá ti ṣe ń bẹ̀rẹ̀ ètò títí di àǹfààní ńlá tí mo sọ pé ó ń dúró de gbogbo wa pátápátá òun lẹ gbọ́ yìí o ìyàwó ilé tẹ bá láǹfààní tẹ̀yin àti dádì pàápàá bá jọ láǹfààní pé ẹ lọ pẹ̀lú àwọn ọmọ ẹ lè lọ ẹ bá ti rẹ́gísítà wọ́n fún yín ní yàrá tẹ́ ẹ dúró sẹ́yìn àtàwọn ọmọ yín ẹ sì lè kópa nínú ètò ńlá yìí ẹ bóyá dádì náà wá báwọn náà ṣe boost kárí àwọn àbí finances wọn ètò ìṣúná owó àbí sẹ́yìn náà sì wò pé mo dẹ̀ ní bísínẹ́sì kan ọ̀nà wo ni mo lè gbé gbà ẹ lè sọ àwọn nǹkan tó wà ń bẹ̀ tó lè tara ẹ̀ náà tẹ́yìnbùwẹ̀ náà lè tara ẹ̀ gòkè ó ń dúró dè yín níbi ìpàgọ́ yìí ẹ jẹ́ ká fi àsìkò sílẹ̀ pàápàá gbogbo ẹ̀yin ọ̀dọ́ náà àǹfààní ńlá rèé ẹlòmíì ti kọ ẹ̀gzáàmù títí ó wá bí ó ṣe wọ yunifásitì tí ó mọ̀nà tí ó lè gbégbà tí ó mọ bí ó ṣe ṣe ẹ máa lọ sí ibi ìpàgọ́ yìí nǹkan ńlá àǹfààní ńlá ó ń dúró de gbogbo wa pátápátá níbẹ̀ tó a máa fẹ́ yín ṣe lọ lórí ètò Ìjì Òwúrọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè àáfẹ́ pàdé lọ́jọ́ mi ọjọ́ rí orúkọ tèmi Olúwadúró Adeseko. ẹ má wá gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ kàn sí wa lórí ètò Ìjì Òwúrọ̀ tí ẹ fẹ́ polówó ọjà yín kájọ gbogbo àyíǹjẹ gbogbo tẹ́ bá ń ṣe tẹ́yìn náà fẹ́ ṣe prógráàmù ní iléeṣẹ́ ńláńlá tó fẹ́ ṣe nǹkan ní ẹ̀ ń polówó ọjà yín àwọn ọjà tẹ́ bá fẹ́ tà ẹ lè kàn sí wa lórí ètò yìí ẹ pè sórí 08023030341 tàbí ká máa bọ̀ lórí ní iléeṣẹ́ wa ní nọ́mbà 22
Coca Street ní ọgbà òun la fi kalẹ̀ sí Olúmọládé bus stop. Ẹ má bọ̀ ẹ jẹ́ àjọ sọ̀rọ̀ kájọ gbogbo àyíjẹ pátápátá. tó káfíń ṣe lọ káfíń pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ ilé wo ní dàrú ọ̀dẹ̀dẹ̀ wo ní dàrú ọ̀nà owó rò máa rójú agbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ó dìgbà.